Hi guys, I welcome you all to SP Media TV. Assalamu alayka. Ìkẹ́ Ọlọ́run tó pọ̀ kó máa bá Muhammad àtàwọn aráalé yẹn àtàwọn àtàkù nílẹ̀ tá ń gbórúkọ ẹ̀ káyé. Torí lẹ́yìn Ọlọ́run máa fọlọ́run. Jabu araika, jabu araika, jabu elime, jabu araika, jabu araika, Olúwa, jabu araika, jabu elime, Jabu araika ja. Akáṣọ máa gbọ́ afẹ́fẹ́ tó fẹ́ ọwọ́ rẹ̀ ló ti wá. Ìjì tó jà òun náà lọ́rùn méjì. Òpó tó ṣàyérò ìwọ ló mọ̀. Jájí ó fàyà là. Jabu araika jabu elimi yo. Jabu araika Àròjà kìlá ò bá fi wé ayé tí ó ní bẹ̀rẹ̀ àtòpin. Bìdáyà wà lánìí àyà kò sí ẹni kan tó ń jáyé. Kí lábàá pé sánmọ̀ tí olóko tó sì gbáyé dúró. Akáṣọ lórí rán ẹ̀rù Ọlọ́run bà mí o, ọba tó jòun gbogbo lọ. Ewé ń jẹ́, ògùn ń jẹ́, ẹwà ṣe Ọlọ́run lára wọn. Kí la bá fi wọ́n wé ẹni sọ pé kó sọ Ọlọ́run. Òròǹké ayé bẹ̀rù Ọlọ́run ẹ̀rù mo sádìyọ. Bówójú bówó kan kò ṣe jẹ́ bínú bá ti kún. Ọlọ́run ò jẹ́ o, Ọlọ́run ò jẹ́ o. Ọlọ́run ò jẹ́ o, ṣẹ̀rọ̀bá tí ò jẹ́ òun ló ń fọ́mọ Ádámọ̀ jẹ́. Ọlọ́run ò mú ó sì ń fọ́mọ Ádámọ̀ mú. Àròjà ẹni ayé dì ní Vancouver. Ẹ sọ fún onítàn kò dán lọ́hùn wò. Ọlọ́run ní onídìínkùdì ẹrú wèrè àti wèrè ta ló ni wọ́n ṣe bọ́ Ọlọ́run ni. Ayé tí mo kún mọ́ rúru wọ́n sì ti mọ̀ sá mọ́ rọ́rọ́. Béèyàn ń jẹ níkùn èèyàn tó sì tún gẹṣin nínú wọn. Ìyẹn ò pé ká mọ́nú wọn. Ẹni ń gbẹ́gi ní kábì ká mọ́ rú ohun tó fẹ́ gbẹ́. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ alágbẹ̀dẹ ká mọ́ rú ohun tó fẹ́ rọ. Ìbà Ọlọ́run aṣẹ̀dáyé. Subhana alikina. Ìbà Ọlọ́run aṣẹ̀dá tó ń dání lọ́nà tó bá fẹ́. Mo ṣe bá èèyàn àtúnidá o tí wọ́n ń fi ilé ayé sùn ní. Kòtò gìrìwòrè níwájú araṣẹ́ Ọlọ́run ni. Ọmọ aráyé lè ní débẹ̀ kẹ́ni má lè ráyé ṣe àkáṣọ mo ṣe bá ayé. Àkàkàtàn ayé gbẹ̀ngbẹ̀nìkì ayé. Olúwaṣẹ́gun lórúkọ mi o, Àròjà Mr. Gómìnà. Ẹ máa sọ ohun méjì tó gbé adé bí. Láti jẹ́ kí gbogbo àgbáyé ọ̀pọ̀ kan lọ lọ́rùn ọba wa. SP Media ló délé ìsílẹ̀ o, Mr. Gómìnà. Sàmásìbùlì járọ̀ ká máa tún bá àrùbá fi. Kọ́lá wá sí túlì mi nà, Amaru ká mọ́ Fàríàlà, ọba tó rán mi níṣẹ́.
bí mari ọ̀la iná o samtari tí fi kò lè já mele láìná sàmásì àwòláwò kamari fi lè já mele láàrò o àmsàwá tí lè láìná àmsàwá tí lè láìná ráfẹ́ láàrò jàyé o èjì bèrèbò èjì bèrèbò èjì bèrèbò èjì bèrèbò kò sọ́ba tó tó kò sọ́ba tó jù ọ́ lọ ìwọ nìkan lọ́ba lọ́la. ìwọ lọ́la ìwọ mà lọ lọ́wọ́ ọba dáadáa ni kábíyèsí ni ọba fún ní mọ́sírègùn. bismillahi fatana albab وصلينا ملابا ودارت بيننا الأكواب شربنا بسم الله abẹ̀rẹ̀ lórúkọ lọ́wọ́ kan ìta fẹ́ sọ lẹ́ni o tí ọlọ́run náà la kọ́kọ́ fi síwájú elétí rẹ̀ ni kó bá wa gbọ́ èyí tá a fẹ́ sọ lẹ́ni àkàṣọ lórí irọ́ tiẹ̀ náà la kọ́kọ́ fi síwájú elétí rẹ̀ ni kó bá wa gbọ́ àkàṣọ lórí irọ́ pẹ̀lú bọ̀bọ̀ àròjà pẹ̀lú ọkọ̀ àròjà kí tiẹ̀ lọ lọ́hùn gangan ṣé lóòótọ́ lọ lọ́hùn ń bẹ́ o kí tiẹ̀ lọ lọ́hùn mo fẹ́ nímọ̀ látara rẹ̀ àròjà ṣọlọ́hùn ń bẹ́ lóòótọ́. Akáṣọ lórí irọ́ igi tí ó bá ti ga tó ni kò lè fúnni níbòjì mo ti sọ fáwọn tí wọ́n ṣe onísábàbí tá à ń ṣe débí mo ti sọ fún wọn wípé tó bá jẹ́ bọ̀bọ̀ àròjà olórin tó ní upstairs ọ̀tọ̀ ló lórin ọpọlọ àròjà bó bá ṣe pálọ̀ mìíràn ni mo lè ní mi ò ṣe owó tí wọ́n gbé wá yẹn kọ́ ló máa là mí dandan ni bóyá òun fún ẹ lówó èmi ò mọ̀ à ń sọ ní kẹ́lì pọ̀pẹ́ máa fún wa lówó. àròjà ọlọ́wọ́n ọba tá a ní òun ló mọ nǹkan tó gbà lérò ń gbà rẹpẹtẹ tó fi dá wa lọ́nà mẹ́ta ṣùgbọ́n méjì la fẹ́ sọ̀rọ̀ èmi ní Kùránì ìwọ ní Bíbélì èmi lọ́lọ́hun tèmi o ìwọ lọ́lọ́hun tiẹ̀ àròjà ìṣọlọ́run bẹ́ẹ̀ o dátì ẹ̀ lọ́lọ́hun o. ẹgbẹ́ sí wọn létí ẹgbẹ́
kọrin gbọ́ ẹ jẹ́ kó dámọ̀ ìgbéra fẹ́rẹ́ gbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọrin kan. kábíyèsí ọlọ́run ìwọ ni òye. bọ́ọ̀lọ́hún bá ń bẹ bí ò bá sí. fúnra rẹ̀ ọlọ́run ló máa ń fìrà rẹ̀ hàn fáwọn tí kò mọ̀ye. ṣẹ́ra àwọn onímọ̀ kọ̀ǹpútà wọ́n gbàgbọ́ nínú kọ̀ǹpútà wọn o. ó lè wọ́n kọ́ sọ pé kò sọ lọ́hùn wọn bá. ṣùgbọ́n àkájọ ọlọ́ọ̀bá tó dá wa tó ṣẹ̀dá ayé. ó ṣẹ̀dá ohun gbogbo lọ́kọ̀ọ̀kan èjèèjì lọ́nà tó pọ̀ rẹpẹtẹ nìyó. ohun tẹ́ni kálukú bá wà nígbàgbọ́ nínú rẹ̀ ló máa dúró lé lórí. bó bá dúró lórí ẹ̀ ó fẹ́ wẹ́ ní kúnra káwọn pọ̀ látàrí ohun tóun gbàgbọ́ o. òun ló jẹ́ kẹ́lẹ́yàmẹ̀yà kó pọ̀ nínú ẹ̀sìn ni ó jẹ́ ká gbàgbọ́ la fi find it difficult wípé ọ̀kan lọ́lọ́run ọba wa. kábíyèsí rẹ̀ ọba tó ṣẹ̀dá ohun méjì tí ó pé mẹ́ta. ó dá wa lákọ ó dá wa lágbo. ó dá wa ní kúkúrú ó dá wa ní gígùn o. ó dá wọn tó lọ́gbọ́n nítorí àwọn aláìlóye. ó dókùnkùn nítorí ìmọ́lẹ̀ ni. ó dá wọn tó lọ́lá nítorí àwọn tí kò lọ́lá. ta ló sọ ọpọlọ wọn ọba ò sí iná. ọba tó dáhùn mẹ́ta tí kò pé mẹ́rin. ìgbà mẹ́ta ní ìgbẹ̀dá láyé. ìgbòwúrọ̀ ìgbọ̀sán ìgbà ṣálẹ̀. ẹ ṣàkíyèsí àkàṣọ lórílẹ̀‐èdè yìí ó pín wa lẹ́yà mẹ́ta Yorùbá Ìgbò àtàwùsá. ó sì fún alẹ́sìn mẹ́ta Kristẹni Mùsùlùmí àtàbàláyé. àwa Kristẹni ó fún alọ́lọ́hún bàbá ọlọ́hun ọmọ ọlọ́hun ẹ̀mí mímọ́. a máa gbàdúrà lórúkọ Jákọ́bù Ísákì ọlọ́hun Ábúráhámù bàbá láwa o. ẹ̀yin Mùsùlùmí onítẹ̀síbí yìí wúkúwúkú mẹ́ta ni kó máa wà níbẹ̀ o. àwọn tá a bá láyé wá máa kànlẹ̀kùn tí wọ́n lẹ̀ mẹ́ta o. àwọn tá a bá láyé bọ́n bá kànlẹ̀kùn tí wọ́n lẹ̀ mẹ́ta tán. gbọ́ ìṣòun gbogbo orúkọ Ọlọ́run ọba ní Elédùmarè ọba ire. kábíyèsí ọba aráyé rọrùn láìka kábà o. ó mà tún dáhùn mẹ́rin tí kò pé márùn-ún o. ó dorígun mẹ́rin àgbá ńlá ayé. ó fàǹgẹ́lì mẹ́rin síbẹ̀. ó lè Michael ó lè Gabriel ó lè Uriel ó lè Raphael. kábíyèsí ọba mi o. ó ṣẹ̀dáhùn márùn-ún kan ìyẹn ò máa tún pé mẹ́fà. ìloro márùn-ún ló wọ Jerusalem lọ. ojú ọpẹ́ márùn-ún ló ń bẹ lára Jésù Kristi Olúwa wa. ẹ̀yin Mùsùlùmí tẹ́ bá máa kírun wákàtí márùn-ún lè kí. múdíá mẹ́wàá ló yọ ó fi márùn-ún ṣàpẹẹrẹ àwọn tó ní ìmánì. ó fi márùn-ún ṣàpẹẹrẹ àwọn tí wọ́n ò lóye kankan o. ó ṣẹ̀dáhùn mẹ́fà kan kò tún pé méje. nínú gbogbo tó dá láyé ọjọ́ márùn-ún lọ́ba mi fi ṣiṣẹ́.
wá jọba lórí gbogbo ohun tó ti kọ́ dá o. Ó wá dáwọn àlìjọnu tẹ́yìn mọ̀ sí àlìjínù. Ọ̀nà méjì ló dá wọn o. Àwọn àlùjọ̀nú kan ń bẹ wọ́n máa ń sìn lọ́hùn ọba. Àwọn àlùjọ̀nú kan ń bẹ wọn kì í sìn lọ́hùn. Tí bá para ká ìsọjá mi Kùránì nílà àọ́là àná. Jọ álímọ̀ mi náà jìnnà sí. ọ̀rọ̀ mímọ́ Olúwa tètè gbé mi débẹ̀ o. Màá gbé ẹ́ débẹ̀ gángan. Ìyẹn ni pé bọ́ọ̀sì náà inú iná láti gbé dá wọn wọ̀nú iná lọ. Ó ṣẹ̀dá wọn màláìkà ọlọ́wọ́n ọba láti inú ìmọ̀lẹ̀ wá ní. Màláìkà mímọ́ Ọlọ́run kì í jẹ́ èèwọ̀ ni màláìkà kì í mú èèwọ̀ ni. Àkàìṣọ bí mo ti ń sọ lọ látàárọ̀ bó ṣe wà ní Kírísítẹ́nì ló wà ní Mùsùlùmí. Kábíyèsí Ọlọ́run lókè ọ̀kan ni o. Màá sọ yìí máa dúró náà lu àìṣẹ́gun mo fẹ́ fi continuity sí ni. This is my T-Roda master. Àpèdè mọ́mọ́ pẹ̀tà. Ẹ gbọ́ pé láyìí Ọlọ́run àfọlọ́run. Wọ́n ní ká kókó kìkìkì. Ló bá ṣọ̀mọ́ abẹ́jọ́. Olùṣègùn rọ́fẹ̀. Ọlọ́run bí o. Kọrin fún wa kájọ dáadáa. Mo ní kó pakulu wọn. Ẹ dàgbọ́ bẹ̀rẹ̀ jó. Bàbá o ṣe. ẹ jọ. àṣírí Ọlọ́run kò ṣe tú. Tani ó sọ pé kó sọ Ọlọ́run? Tàlẹ́ ni tó fẹ́ sọ wípé kó sọ Ọlọ́run? Ṣọ́ba tó dá mi lénìyàn tá ò sì fojú rírí. Ọba tó dá ẹ lénìyàn tá ò sì fojú rírí. Ṣùgbọ́n ṣá kúnlá yá omi wúwa fi ṣáá ni. Ọlọ́run tí mò ń sọ gbogbo ìgbà ló fi ń ṣiṣẹ́. Ẹ jọ. Ọlọ́run bá dáwọ́ dúró ìṣẹ́jú kan ayé àpárẹ́. Ọlọ́run bá dáwọ́ iṣẹ́ dúró ní 1 second sánmọ̀ kan á jábọ́. Gbogbo àfáà ayé, gbogbo mùsùlùmí ayé, gbogbo ẹlẹ́sìn kan àbáláyé ayé, gbogbo ọmọlẹ́yìn Kristi ayé pátápátá. Ẹ jẹ́ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ níbẹ̀rẹ̀ orin mi wípé ọkàn lọ́lọ́hun. Ẹlòmí ò wọ mọ́ṣáláṣí rí mùsùlùmí ni. Ẹlòmí ò wọnú ṣọ́ọ̀ṣì rí mùsùlùmí ni. Ṣùgbọ́n ó ní gbàgbọ́ kó bọ́ sí kọ̀rọ̀ yàrá ẹ̀ kó ṣàdúrà o. Tó bá wá ṣàdúrà ẹ̀ mọ nǹkan tó máa ń wí. A nígbàgbọ́ òun sọ fóun pàdúrà òun ti gbà. Kí ni gbàgbọ́ gangan tó kọjá ọkàn lọ́lọ́hun? Ọkàn lọ́lọ́hun. Ẹni bá wá fẹ́ gbèjà Ọlọ́hun, ẹnìkan ṣoṣo ló lè gbèjà Ọlọ́hun. Àfá pásítọ̀ ẹlẹ́sìn kan àbáláyé àròjà ṣe ẹmẹni tó lè gbèjà Ọlọ́hun. Àbí kí n sọ pé ẹni tó jẹ́ pé òun ló wálé ayé ló rọ́ Ọlọ́hun sìn. Ó máa pariwo òun lẹni tó jẹ́ pé ó lè ka nọ́mbà iye irun orí. Bí irun orí ṣe pọ̀ tó àtẹ̀mí tí mo parí, àròjà ò parí. Àròjà ẹni tó bá ti lè ká lẹ́yọ kọ̀ọ̀kan 1 2 3 4 5 6 tó lè káyé gbogbo irun tó ń bẹ lórí tó lè sọ yẹ fún wa òun ló rọ́ lọ́hùn sí ju o. Àbí ká sọ pé irú ẹni bẹ́ẹ̀ ló mọ lọ́hùn. Kò sẹ́ni tí ò mọ Ọlọ́hun, a kàn ń gbèjà Ọlọ́hun ni. Ọba tá a sì ń gbèjà yìí ó tó jara ẹ̀ pé o. Àṣọ lọ́lọ́hun. Kí lẹ wí? Àṣọ lọ́lọ́hun.
lọ́dọ̀ títí wa aṣọ lọ́lọ́ lọ́dọ̀ ọmọlẹ́yìn Jésù aṣọ lọ́lọ́ kódà lọ́dọ̀ oníṣẹ̀ṣe. aṣọ lọ́lọ́. ó yá sọ pé mo mọ̀ pé Ọlọ́run lọ́kan ànábì òjíṣẹ́ mi Allahu àlàálà Muhammad Rasulullah. mo gbà pé Ọlọ́run lọ́kan ànábì òjíṣẹ́ mi Allahu àlàálà Muhammad Rasulullah. mo gbà pé Ọlọ́run lọ́kan mo gbà pé Ọlọ́run lọ́kan ànábì òjíṣẹ́ mi. Allahu àlàálà Muhammad Rasulullah. ó dàárọ̀ jẹ́ màlẹ́kà kó kókì o. olùjẹ́gun rẹ̀fẹ̀ ọ̀rìn fún wa kájọ dáadáa mo ní kó pákúrú wọn ẹ̀dá kan bẹ̀rẹ̀ jó bàbá o ó jà pàpà lórí mi lókè ó jà pàpà lórí mi lókè. Ráfẹ́lá Rójà lórúkọ mi o. mo ṣe wọ́n o tó máa ṣe kọ̀kọ̀kọ̀ bàbá ẹ̀ máa sọ̀rọ̀. Báyé gbóhùn gbogbo lọ́wọ́ mi. Bọ́ọ̀bà ti gbẹ̀mí mímọ́ o, wọ́n rògbà lára mi lò. Báyé gbóhùn gbogbo lọ́wọ́ mi o. Bọ́ọ̀bà ti gbẹ̀mí mímọ́, wọ́n rògbà. Ó sọ pé subhanallahi Allahu akbar. Subhanallahi Allahu akbar. Subhanallahi Allahu akbar. Ó yá ẹ bá mi gbọ́ lọ́hùn tó mi Allahu akbar. ẹ bá mi gbọ́ lọ́hùn tó mi o. Allahumma salli ala sayyidina Muhammadin batil mawlika wal hatim lima sabaka nasrul haqi bil haqi wal hadi illa siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdaril azim. Allahumma ya hayyu ya qayyum ya rafi'u ya qayyum ikyari man naradani biduri bikarika ya man ahraja adamu al-jannati wa radahu wa ya man dara ayuba wa shafahu wa ya man ja'ala yunusa fi batnil usi wa arjahu wa ya man sallama ibrahima min nari mabrudi sallimuna min kulli fasin wal husni wal hami wal jami wal juri wal sharri wal fakiri wal maradi wa min kulli zi sharri wa min jami musayib dunya wal akhirati ya rahimina wa ya man naraja yusufa inda ya masil jubi wa sayanahu bil husna ya qadimul ihsani ihsanu wal qadim ya ya qayyum ya karim hasbunallahu wa ni'mal wakeel wa ni'mal mawla wa ni'man nasir wa ayyuba isnada rabbahu al-hasana yaduru wa anta arhamur rahimin فاستجبنا له فكشفنا ما به من دور واتيناه اهله ومثله معه رحمة من عندنا وذكرى للعابدين. الله نور السماوات والارض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة زجاجة كان كوكب دري يكاد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار النور على نور نار النور على نور نار النور على نور يد الله للمؤمن فيشاء ويضرب الله لأمثال للناس والله بكل شيء عليم. ẹ bá mi gbọ́ lọ́hùn lójú o. Allahu akbar.
kábíyèsí ọlọ́run ó ṣé o ó ṣé o ó ṣé o. àdúpẹ́. ọlọ́run bá tó jẹ́ kó ṣe é ṣe ó ṣé o ṣé o. bàbá o àdúpẹ́. hallelujah hosanna iye o bàbá hallelujah hosanna iye hosanna iye hosanna iye iye fún ọ hallelujah hosanna iye. Olùṣègùn ọrọ̀jà nítorí mẹ́ta mẹ́ta látẹ̀wọ́ òkun ọ̀run o. mẹ́ta mẹ́ta látẹ̀wọ́.